ní ìgbà kan rí ògbóǹtarìgì òǹsọ̀tàn tó ń tàgbà ọ̀jẹ̀ pédépédé rírí ayé lórí rédíò àtàtọ́kùn kan bẹ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán ní Akọ́láwọlé Àkàndé Theophilus Ọmọláwuyì jẹ́. Àkànṣe ètò nígbà kan rí episode 23 rèé èyí tá à ń ṣe tá a fi ń ṣe ìrántí Àkàndé Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ ajílàlá ọ̀ṣọ́ kò dúdú kò pupa kò sanra bẹ́ẹ̀ ni ò tí ń rìn àmọ́ fi irun mú ṣe fẹ́ǹsì ètè. Remembering an hero that got his fame via mysterious that is strange but true to life program. Lára àwọn pèdèpèdè tó mi orílẹ̀-èdè Nàìjíríà títì tí mo gbà lọ́gàá IPMI tèmi gangan wárí fún nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò àti tẹlifíṣàn. Ọ̀kan pàtàkì nínú wọn ni Kọ́láwọlé Ọláwuyì jẹ́. Lénìí màá sọ ìtàn ìgbésí ayé Akọ́láwọlé ọmọ bàbá tí ń jẹ́ Ọláwuyì lẹ́kùnrẹ́rẹ́. Ṣèbí tọmọdé ò bá bá tàn ó ti di dandan kó bá àrọ́bà àrọ́bá sì rèé bàbá àtàn ni. Ẹ ṣáà rí pé ẹ bá mi ṣíà líǹkì fídíò yìí fún gbogbo ènìyàn láti wò. Saintun Akọ́láwọlé ni màá lò ká bá a lè rántí bí Kọ́lá Ọláwuyì ṣe máa ń ṣètò nígbà ayé wọn. Àmọ́ ká tó wọnú ètò nísànsán ẹ jẹ́ ká gbóhùn Akọ́láwọlé Àkàndé ọmọ tí ń jẹ́ Ọláwuyì. Akọ́láwọlé ọmọ Ọláwuyì ló dé o, Àkàndé dé. Nǹkan bẹ́ẹ̀. Kábíyèsí Elédùmarè àtẹrẹrẹ kárí ayé àrí ìró àlá òṣùbà rẹ mọ̀ rẹ́ o ìbà rẹ lèmi ọmọ ṣe ń gbogbo ìgbà tí n bá wà láyé tí mo sì wà láàyè. Akọ́láwọlé ọmọ bàbá tí ń jẹ́ Ọláwuyì ní kí n pé ẹ kú ọjọ́ méje ẹ kú ọjọ́ mẹ́ta o níbikíbi ibi yòówù tẹ bá wà tẹ ti ń láǹfààní àti wò ó bẹ́ẹ̀ jọ ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ sì jẹ́ Ghana tó gbọ́ Yorùbá mo kẹ́yìn náà o bẹ́ẹ̀ sì jọ ọmọ Nàìjíríà tí ń tàn wí ìbáyé yín ẹ̀yin ni mo rí kíjù ẹ kú bójú ọjọ́ tèrè bí ọ̀bá nídìí obìnrin kan ìjẹ́kúmólú bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí náà làwa náà fẹ́ kó rí bẹ́ẹ̀ sì fẹ́ ká ṣe ṣe náà la mọ̀ ní ká ṣe o bá a bá rí nǹkan kàyéfì mẹ́rìírí ká lè bá a fi ṣíra wa létí inú ká gbára wa mọ̀ràn ká sì mọ ibi tí ilé ayé dorí kọ rèé o a máa bẹ ọ̀bẹ ní bẹ́ṣù àtẹ́lẹsẹ̀ abẹ́nà wò ẹ̀ ń bá ní amọ́bọ̀ nìkan làwọ̀ ò ní dé bá ń lé àwọn ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀ ń tíya. Bàbá ń sọ̀rọ̀ orílẹ̀-èdè tí Ọlọ́run ọba mi Èdùmàrè dá ẹ̀bùn sí. Orílẹ̀-èdè bíi ti Nàìjíríà ò tíì sí. Téèyàn bá lè ṣàwárí ara rẹ̀ ó ti di dandan kó rí ẹ̀bùn tí adániwáyé dámọ̀. Tá a bá wo ìran àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tán ti wá tán sì ti lọ a rí i pé ẹ̀bùn wọn ò jọra wọn. Olóògbé Gbénga Adébóyè ẹ̀bùn tọ́lọ́run ọba mi Èdùmàrè fún dáyàtọ̀ gan gbà tá a sì mọ̀ pẹ̀lú ẹ̀bùn tí a dẹ́dà fún. Olóògbé Atọ́ba tẹ́lẹ̀ Yẹrú ọmọ Ọ̀pálẹ̀yẹ táwọn ènìyàn mọ̀ sí Tọ́ba Ọ̀pálẹ̀yẹ alákòóso Òwú Gòsùn ẹ rí i pé ẹ̀bùn tọ́lọ́run ọba mi fáwọn náà ya boscan bí àṣà Yẹmí Ṣòǹdéjì gan àkàlà. Bẹ́ẹ̀ náà ni mo dárúkọ olóògbé Ọpẹ́yẹmí Fájẹ́milẹ́yìn náà táwọn eléyìí bá ń dún lórí afẹ́fẹ́ gbogbo spíkà sì máa ń mì tìtì. Ẹ̀bùn ni gbogbo àwọn àgbà ọ̀jẹ̀ pédépédé yìí tí tẹnìkan kò sì borí tẹnìkan. Ẹ wò láwùjọ òkúta ọ̀gá nìkan láwùjọ pédépédé rírí ayé ọ̀gá la Kọ́láwọlé ọmọ Ọláwuyì. Ó lè jẹ́ ni kò lè jọ kò sẹ́ni náà tí ó dàbí Kọ́lá Ọláwuyì ká má tanra wa. Etí ń yí àsìrè ẹyọ ẹnìkan fún mi àní ẹ jẹ́ kí n dá ẹni yẹn mọ̀ tí yóò dàbí Kọ́láwọlé ọmọ bàbá tí ń jẹ́ Ọláwuyì kò tíì sí o. Èlèsì àbí Akọ́láwọlé Àkàndé Theophilus ọmọ Ọláwuyì lọ́jọ́ kẹfà oṣù kẹfà ọdún 1962 sí ìdílé bàbá Williams Ináọlájí àti màmá Abigail Ọdúnọlá Ọláwuyì sí àbá gbọ́gun village. Nígbà tí wọ́n lóyún Kọ́lá Ọláwuyì làsọtẹ́lẹ̀ ti wà pé kan bí ọmọ náà sílé Olúwa. Nígbà tó sì ṣe pé ìdílé onígbàgbọ́ ti ìjọ àpọ́stélì ti Kristi táwọn èèyàn mọ̀ sí CAC làwọn òbí wọn ń lọ. Wọ́n gbọ́rọ̀ sí àṣẹ Ọlọ́run tán sì bí Kọ́lá Ọláwuyì
sí CAC òkè àlàáfíà mission house àbágbọ́gùn lọ́jọ́ kẹfà oṣù kẹfà ọdún 1962 bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. látìgbà ìbí Kọ́lá Ọláwuyì náà ti jẹ́ kán mọ̀ pé ọmọ ẹ̀mí lẹ́ni tó dá yàtọ̀ ní Kọ́lá jẹ́. that is to say kì í ṣe ọmọ lásán bí kò ṣe àkàndá ọmọ. Kọ́lá Ọláwuyì bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ ní Christ the King Primary School èyí tó wà lágúgù Ìbàdàn. lẹ́yìn náà ló tẹ̀síwájú ní Poly Ìbàdàn Staff School. kò tán síbẹ̀ ó tẹ̀síwájú ní IGS Ìṣẹ́yìn Grammar School níbi tó ti bẹ̀rẹ̀ form 1 sí form 5 torí form náà fi ń ka secondary school láyé ìgbà náà. lẹ́yìn náà ló tẹ̀síwájú lọ́gbà Poly Ìbàdàn níbi tó ti kẹ́kọ̀ọ́ bá a ṣe ń gbóhùnsáfẹ́fẹ́ nǹkan tó lóyìnbó ń pè ní mass communication. ẹ jẹ́ kó máa yé yín pé àwọn òbí Kọ́lá Ọláwuyì fi ìgbà kan gbé ìlú Èrúwà rí. lọ́dún 1964 ni mò ń sọ yìí nígbà tíṣẹ́ bàbá wọn gbé wọn lọ síbẹ̀. torí náà ni Kọ́lá Ọláwuyì ṣe máa ṣà àti ìṣe àwọn ará Ìbàràpá dáadáa. wọ́n lè kọrin wọn bẹ́ẹ̀ ló lè sọ èdè wọn pẹ̀lú. báwo wá ní ìrìn àjò iṣẹ́ pèdèpèdè lórí rédíò ṣe bẹ̀rẹ̀ fún Kọ́lá Ọláwuyì gan-an? ìtàn tó rọ̀ mọ́ rèé. nígbà kan rí Ṣàngó nígboro Ìbàdàn làwọn òbí Kọ́lá Ọláwuyì ń gbé. gbogbo ẹni tó bá rántí ìgbà tí mò ń sọ yìí tàbí tó bá jọmọ Ìbàdàn wọ́n á máa gbà pẹ̀lú mi nípasẹ̀ aláàjì kan tó ń pè ní bàbá Ramoni tó jẹ́ òṣìṣẹ́ Radio Nigeria Federal Radio Corporation of Nigeria FRCN Ìbàdàn Zonal Station. ló jẹ́ kán mọ̀ pé wọ́n nílò òṣìṣẹ́. èyí ló mú tí Kọ́lá Ọláwuyì fi kọ̀wé fún iṣẹ́ níbẹ̀. wọ́n ṣe ìdánrawò àkọ́kọ́ lẹ́yìn náà ni wọ́n ṣe ìdánrawò apá kejì fún. lẹ́nu kan bí wọ́n ṣe gba Kọ́lá Ọláwuyì sí iléeṣẹ́ Radio Nigeria nìyẹn. ṣé kí n má tàn yín, Kọ́lá Ọláwuyì was a jack of all trade at Radio Nigeria. ìròyìn lédè òyìnbó English news akọ́láwọlé ọmọ bàbá tí ń jẹ́ Láwuyì ní. ìròyìn lédè Yorùbá ṣé kí n má tàn yín, Kọ́lá Ọláwuyì ní ká. olóòtú ètò tolóyìnbó ń pè ní producer Kọ́lá Ọláwuyì ṣe. bẹ́ẹ̀ kẹ́dẹ̀rẹ́ atọ́kùn ètò presenter Kọ́lá Ọláwuyì ní. olùkéde continuity duty announcer studio manager. gbogbo àwọn nǹkan tí mo dárúkọ yìí jẹ́ nǹkan tí Kọ́lá Ọláwuyì ṣe nígbà tó wà ní Radio Nigeria. Kọ́lá Ọláwuyì was described as a bundle of talent who is very creative and hardworking. IPMI had defined Kọ́lá Ọláwuyì as a man that was indeed versatile. ìrírí ayé tó di ètò ńlá jẹ́ nǹkan tó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ìtàn sísọ folklore stories, ṣùgbọ́n ẹwà èdè àti àgbékalẹ̀ ọ̀rọ̀ Yorùbá tó máa ń ti ẹnu Kọ́lá Ọláwuyì jáde jẹ́ nǹkan tó jẹ́ kí ètò náà dáyàtọ̀. pèdèpèdè tó ń mọyún ògbìn tó ń ti kára wọn ẹyọ ní Kọ́lá Ọláwuyì jẹ́. wọ́n ní ibi pẹlẹbẹ náà ti mú ọ̀lẹ jẹ́ bí àṣà àwọn Yorùbá. láti ibi kékeré lètò náà ti bẹ̀rẹ̀ ó tó wá gbìnà yá. tá a bá ní ká mú látọdún 1990 sí early 2000 títí tọ́lọ́run ọba mi Èdùmàrè fi pé Kọ́lá Ọláwuyì sọ́dọ̀. gbogbo ọjọ́ Friday láago 8 alẹ́ ní ìrírí ayé ń lọ lórí Radio Nigeria. nígbà tí ètò náà kúrò lórí Radio Nigeria bẹ́ẹ̀ náà ló ń lọ ní OGBZ 2 FM lábẹ́kúta pẹ̀lú ètò ìrèkèrindò àkọláwọlé ọmọ bàbá tí ń jẹ́ Láwuyì ní ètò táwọn èèyàn ò lè ṣe láti má gbọ́. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ayé ò fẹ́ ohun tó dára bí orin bàbáàrà inú bínísì rẹ̀ ọ̀kan tàìmọ̀ wàáwò àti pé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè kan tá a ti kórìíra òtítọ́. nígbà tí Kọ́lá Ọláwuyì wà ní Radio Nigeria ìṣẹ̀lẹ̀ kan tán gbé nípa olóògbé TB Joshua Tèmítọ́pẹ́ Joshua jẹ́ nǹkan tó ní agbára tí ọ̀pọ̀lọpọ̀ ìwé ìròyìn gbé nígbà náà léyìí tó mú kí wọ́n ní kí ètò náà má lọ lórí afẹ́fẹ́ mọ́. àwọn alágbára ò fẹ́ kétò náà tẹ̀síwájú
ẹ jẹ́ kí n tún sọ eléyìí lọ́dún 1994 ní ìgbà tí ètò ìrírí ayé gbìnàyà lórí agbágbé Kọ́lá Ọláwuyì gbé ìwé kan jáde tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí kí ni àkọlé ìwé náà Ajíránni ìlú àwọn òkú. Lẹ́nu kan Kọ́lá Ọláwuyì kọ̀wé fiṣẹ́ sílẹ̀ ní rédíò Nàìjíríà tó sì dá iléeṣẹ́ tara ẹ̀ sílẹ̀. Kí lorúkọ iléeṣẹ́ náà? Kí n tó sọ̀rọ̀ nípa iléeṣẹ́ náà ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ nípa arábìnrin Abímbọ́lá Ọláwuyì tán jẹ́ ìyàwó olóògbé Akọ́láwọlé Ọláwuyì. Ṣé kí n má tàn yín? Abímbọ́lá Ọláwuyì ṣùgbọ́n tó ṣe pé Ọ̀yámìdé náà ń jẹ́ tẹ́lẹ̀ jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ Ìṣẹ́yìn Grammar School táwọn sì wọlé sílé ẹ̀kọ́ náà lọ́dún 1976. Kọ́lá Ọláwuyì jẹ́ senior wọn torí 1975 làwọn wọlé sílé ẹ̀kọ́ náà. Ṣùgbọ́n nínú nǹkan tí ìyá Abímbọ́lá Ọláwuyì sọ wọ́n ní àwọn àti Kọ́lá ò kí ń ṣe ọlọ́rọ̀ o. Wọ́n ní táwọn bá rántí pé àwọn jìjọ sọ̀rọ̀ rárá nígbà náà wọ́n ní kò lè ju ẹ̀kan lọ. Lọ́dún 1981 lárábìnrin Abímbọ́lá parí ní iléèwé Ìṣẹ́yìn Grammar School. Lẹ́yìn ọdún mẹ́wàá ni wọ́n tún jọ pàdé nígboro Ìbàdàn. Nígbà tá à ń sọ yìí Kọ́lá Ọláwuyì ti ń ṣiṣẹ́ ní rédíò Nàìjíríà ṣùgbọ́n òkìkí rédíò Nàìjíríà nígbà náà kàn bí rédíò OYO ilé akéde oríta Basọ̀rún Ìbàdàn. Wọ́n ní kò wù àwọn láti fẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n ní nǹkan tó tún jẹ́ káwọn dá ọ̀rọ̀ ọ̀fẹ́ náà rò nígbà náà ni wípé òkìkí rédíò Nàìjíríà ní òtó ti ilé akéde làwọn fi gbà torí pé ìyá Abímbọ́lá Ọláwuyì wọn ò fẹ́ nǹkan kan tí ó mú ariwo nínú. Lẹ́nu kan wọ́n ṣe ìgbéyàwó wọn lọ́jọ́ 12 oṣù kejì ọdún 1994. Ọmọ Ògbómọ̀ṣọ́ ni Abímbọ́lá Ọláwuyì tán sì jí ọmọ Reverend Ọ̀yárìndé. Ọlọ́run ọba mi Èdùmàrè sì bùkún ìgbéyàwó wọn pẹ̀lú ọmọ 4. Ẹ jẹ́ kí n dárúkọ wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì bó tilẹ̀ jẹ́ pé a kì í kọ́mọ fọ́lọ́mọ. IPMI mo bẹ̀rẹ̀ látòrí Anjọ́lá Olúwa Ọláwuyì àkọ́bí Kọ́lá Ọláwuyì nìyẹn. Àjíbọ́lá Ọláwuyì ló tẹ̀lé. Àjírọ̀mọ́lá Ọláwuyì lẹ́lẹ́ẹ̀kẹta nígbà tí Ajísinmi Sọ́lá Olúwa Ọláwuyì jẹ́ àbígbẹ̀yìn. Nígbà tán wà nígboro Ìbàdàn Fẹ́lẹ́lẹ̀ ní Kọ́lá Ọláwuyì ń gbé kó tó tẹ̀kọ̀ létí lọ sílùú Èkó. Nígbà tí Kọ́lá Ọláwuyì kúrò níléeṣẹ́ rédíò Nàìjíríà bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ó dá iléeṣẹ́ tara ẹ̀ sílẹ̀ tí ń jẹ́ Callbeam Communication, that is call from Kọ́láwọlé, beam from Bímbọ́ his wife náà fi dá iléeṣẹ́ náà sílẹ̀. Ọ́fíìsì Callbeam Communication àkọ́kọ́ ló wà ní nọ́mbà 14 Gbémisọ́lá Street ní Ìkẹjà nílùú Èkó. Lẹ́yìn ìgbà tí Kọ́lá kúrò ní rédíò Nàìjíríà náà bọ́ sí OGBZ2 FM l'Abẹ́òkúta níbi tó ti bẹ̀rẹ̀ ètò Ìrìnkèrindò. Akọ́láwọlé ọmọ bàbá tí ń jọláwuyì. Ìrìnkèrindò Akọ́láwọlé Akọ́láwọlé Ọláwuyì ní. Tá ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí orin ẹ̀ lọ́dún náà lọ́hùn-ún. Bákan náà ni wọ́n rí ètò yìí fi sí òwúrọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n rí fi sí ọ̀sán bí kò ṣe alẹ́ ọjọ́ Ẹtì alẹ́ Friday. Ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wípé kò sẹ́ni tí máa ń gbọ́ rédíò mọ́ lálálẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ pé àwọn ètò tó ní kìmí táwọn ènìyàn máa ń gbọ́ ló ti máa ń bọ́ sọ́wọ́ àárọ̀ tàbí ọwọ́ ọ̀sán. Àmọ́ ẹ má jẹ́ kí n tàn yín, àwọn ènìyàn ń gbé ètò yìí ju ètò àárọ̀ tàbí ọ̀sán lọ. Àwọn pèdèpèdè jàǹkànjàǹkàn náà ló OGBZ2 FM láti máa ṣètò wọn nígbà náà. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí olóògbé Gbénga Adébóyè Ẹkùn ọkọ Queen lo OGBZ2 FM láti fi ṣètò wọn àti rédíò Lagos. Bákan náà ni mo dárúkọ Tọ́bọ̀ Ọ̀pálẹ̀yẹ Dòrìkápá apá òkápá
dòrí kó sì apá òkó sè dòrí ká kàǹgàkàǹgà ò ṣe bínú kó sì alákòóso òwú gòsùn ni mò ń ké sí yẹn àwọn náà lo OGBZ2 FM láti ṣètò wọn. Lọ́dún 1997 ní Kọ́lá Ọláwuyì gbé magazine kan síta tí àkọlé rẹ̀ ń jẹ́ Mystic Magazine tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí léyìí tó tàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ẹ bá gbàgbé ẹ fura I think it was on tape then tá a bá wí fọmọ ẹni ó yẹ kó gbọ́ ẹ fura ṣèbí kò sẹ́ni tó kọjá àdánwò àdántán láà máa bẹ Ọlọ́run ọba mi Èdùmàrè kó má jẹ́ kárì nígbà tó di ọjọ́ kejì oṣù kẹrin ní iléeṣẹ́ Cobim Communication Jonathan yanyan tá ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí nǹkan tó jóná nígbà náà ń lọ sí bí $30 million 30 million naira worth of equipment. Ọjọ́ náà jẹ́ ọjọ́ Friday tó ń lọ sábẹ́kúta láti lọ ṣètò ìrìnkèrindò wọn tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí lẹ́yìn tẹ́ ẹ bá jẹ́ olùgbé ètò Kọ́lá Ọláwuyì lórí ètò náà ni wọ́n ti sọ di mímọ̀ pé ọ́fíìsì àwọn jóná. Gbogbo àgbáyé ló gbọ́ sí ìṣẹ̀lẹ̀ yìí nígbà náà ṣé kí n má tàn yín bá a mú ẹ̀yìn sọ́wọ́ ọ̀tún tá a mú ẹ̀yìn sọ́wọ́ òsì tá a wá fẹ̀yìn rìn láti bí ìdélùú Ìṣẹ́yìn ẹni tí ó yin ni ó yin ni bẹ́ẹ̀ lẹni tí ò ní yin ni kò ní yin ni o mo tẹ̀ síwájú. Ìṣẹ̀lẹ̀ yìí lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀tá Kọ́lá Ọláwuyì ọ̀tá ẹni tí kì í pòdù ọ̀yà ni wọ́n rò pé yóò gbé Kọ́lá Ọláwuyì lọ ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ he bounce back better ṣẹ́rí Kọ́lá Ọláwuyì lọ́kùnrin kan tá a bá máa pè ní ọkùnrin kan bíi 1 million níbi tá a dé yìí ṣe ló ń ṣe mí bí kí n lo fọ́nrán Gbénga Adébóyè níbi tó ti gba Kọ́lá Ọláwuyì lálejò lórí ètò rẹ̀ látàrí ọ́fíìsì Kọ́lá Ọláwuyì tó jóná nígbà náà ẹ lè mọ̀ wípé àyà kò fò Kọ́lá Ọláwuyì bẹ́ẹ̀ lẹ́rù ò bá nígbà náà ṣùgbọ́n torí àsìkò mi ò ní lè lò ó ẹ tún jẹ́ ká fi pamọ́ dọjọ́ mi ọjọ́ rẹ̀ tí yóò wúlò bóyá lọ́jọ́ tí mo bá sọ̀rọ̀ lórí Gbénga Adébóyè lórí ètò wa nígbà kan rí ó yá máa lo fọ́nrán náà lọ́jọ́ yẹn. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lórí bí ètò ìkànnbẹ tó jẹ́ ètò orí ẹ̀rọ móhùnmáwòrán ṣe bẹ̀rẹ̀ gan-an. Gbajúgbajà olóòtú àtàdarí sinimá ni bàbá Túndé Kèlání náà rí pé ètò ìrírí ayé Kọ́lá Ọláwuyì tó máa ń sọ jẹ́ ètò tán lè máa ṣe lórí tẹlifíṣọ̀n. Èyí ló mú wọn tí wọ́n fi ránṣẹ́ sí Kọ́lá Ọláwuyì tí Kọ́lá Ọláwuyì sì kàn sí iléeṣẹ́ wọn Mainframe Production Sẹ́yìndé Crenset ní ìlú Èkó tásìjọ jíròrò lẹ́yìn náà ni wọ́n fi Olú Morgan ṣe ayàwòrán ìyẹn cameraman tán sì fi bàbá Jídé Moronfolu tán ti wà lórílẹ̀‐èdè Canada ní ìsinyìí ṣe olóòtú fún wọn. Lẹ́yìn ìgbà tán ronú sí orúkọ tí wọ́n á máa pe ètò náà Kọ́lá Ọláwuyì kọ́kọ́ rò pé bóyá kò ń pè ní ìrírí ayé ṣùgbọ́n Jídé Moronfolu jẹ́ kán realize pé a lè máa lo ìrírí ayé lórí rédíò ká tún máa lò ó lórí tẹlifíṣọ̀n. Bí Kọ́lá Ọláwuyì ṣe ronú nǹkan bẹ nìyẹn bí ètò ìkànnbẹ ṣe bẹ̀rẹ̀ nìyẹn tẹ́ ẹ bá ń gbọ́ ẹni tó bá ní òòsàyé olúwa ẹ̀ ti kú wọn tí ìgbésí ni. Intro ètò nǹkan bẹ nìyẹn àkọ́kọ́ lórí ìkànnì NTA Channel 7 tó ti kó gbá wọlé ní ìsinyìí lọ́jọ́ 13 oṣù kẹwàá ọdún 1995 that is 13th October 1995 at exactly 3 p.m. on NTA Channel 7 aago 3 ọ̀sán lọ́jọ́ Sunday náà lákọ́kọ́ ètò kan bẹ gun orí tẹlifíṣọ̀n. lè sọ wípé sọ́kùnrin wa leléyìí ni àbóbìn èdè abáni wípé ìgbà àyà rẹ̀ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí obìn tí ń fọmọ lọ́yàn ni inú ṣòkòtò rẹ̀ sì rèé nǹkan ọmọkùnrin rẹ̀ wà ń bẹ̀ àmọ́ kò ju bẹ́ńbélé lọ ẹnu oníkànlá ti gbọ́ pọ̀n. wọ́n máa ń wò mí ìgbà tí mo fi ṣẹ̀ṣẹ̀ débí pé mo wá kọ́ṣẹ́ wọ́n máa ń wò mí dáadáa tó ṣe pé
ọ̀gá mi ló já wọn lójú jẹ pé kí wọ́n má fi wò mí mọ́. àwọn èèyàn mọ̀ fi ọ́ ṣe yẹ̀yẹ́. àwọn èèyàn kì í fọ́ tẹ̀ ọ́ gbá ìyàwó. bẹ́ẹ̀ ipò wo gan ni ọyàn rẹ yìí wà? ṣé omi máa ń jáde bẹ́ẹ̀ bíi tóbìnrin ni àbí báwo? tí mo bá tẹ̀ ó máa ń jáde yóò wá funfun. omi máa ń jáde bẹ́ẹ̀. irú àìsàn wo ni máa ń ṣe ọ́ àbẹ́yẹ ṣàìsàn kankan? ibà lásán máa ń mú mi ó sì máa ń pẹ́ kí bàbá tó mú mi. yàtọ̀ sí ìyàn kọ́. àìsàn mi èso ni ìgbà bí oṣù tí ń parí lọ tí a bá ti fẹ́ mú oṣù kẹsàn-án tó bá di ẹ̀karùn-ún màá máa tọ ẹ̀jẹ̀. tó bá di ẹ̀karùn-ún báwo? tóṣù bá di márùn-ún. tọ́jọ́ bá di márùn-ún ní oṣù wàá tọ ẹ̀jẹ̀. èyí tí bí ṣàpẹẹrẹ pé bóyá òun ṣe kún oṣù gẹ́gẹ́ bí tóbi ẹ̀jẹ̀ ni wọ́n máa ń tọ̀. ọjọ́ mẹ́rin ló fi máa ń tọ ẹ̀jẹ̀. tó márùn-ún. kí ló fẹ́ káwọn èèyàn ṣe fún ọkàn báyìí? mo fẹ́ kí wọ́n ṣe mí lánàá. irú àánú o. kí wọ́n bá mi ṣe kó yọrí kókó mẹ́. kí wọ́n ṣe é kó kúrò mẹ́. o ò fẹ́ bó ṣe wà yìí. bẹ́ẹ̀. nídìí iṣẹ́ pèdèpèdè yìí Kọ́lá Ọláwuyì gba àmì ẹ̀yẹ Nigerian Media Merit Award tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí lórí ètò ìrìnkèrindò àti ìkànnbẹ̀. wọ́n gbà á lọ́dún 1995 àti lọ́dún 1996 o. bákan náà náà tún gba Nigerian Media Merit Award lọ́dún 1997 àti 1998 lórí ètò ìkànnbẹ̀ àti ètò ìrìnkèrindò. bákan náà lọ́dún 2004-2005 Nigerian Media Merit Award fún ètò tó dángájíá jù lórí rédíò ìrìnkèrindò Akọ́láwọlé Ọláwuyì ni, which made him 2 times award winner 1995-1996, 1997-1998, first presenter in Nigeria láti gba àmì ẹ̀yẹ yìí simultaneously bẹ́ẹ̀ o. nígbà kan rí episode 23 rèé with the spotlight on the life and times of Akande Akọ́láwọlé Theophilus Ọmọláwuyì lórí ìkànnì IPTV YouTube channel promoting our cultural heritage. ẹ má gbàgbé láti like fídíò wa kẹ́ẹ̀dẹ̀ subscribe sí YouTube channel wa. kí ni nǹkan tẹ́yìn náà mọ̀ nípa Kọ́lá Ọláwuyì? ẹ drop comment yín sí comment box wa. èèyàn ńlá tí mi ò lè sọ ìtàn ìgbésí ayé rẹ̀ tán ni Kọ́lá Ọláwuyì jẹ́ tá a bá ní tanra wa. kí ni nǹkan tẹ́ ẹ mọ̀ nípa Kọ́lá Ọláwuyì? àbí kí n sọ pé kí ni àwọn nǹkan tẹ́ ẹ rò pé ẹ mọ̀ nípa ẹ̀? ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí. àkọ́kọ́ bẹ̀rẹ̀ ọmọ ìjọ ìràpadà ti Kristi tọ́lọ́yìnbó ń pè ní Redeemed Christian Church of God ní Kọ́lá Ọláwuyì àti gbogbo mọ̀lẹ́bí ẹ̀ jẹ́. àkọ́kọ́ nìyẹn. ìkejì rẹ̀ lọ́jọ́ 28 that is 28 February 2005 ni wọ́n ṣí ọ́fíìsì wọn tuntun Cobim Communication number 11 Independence Street Anífowóṣe Ìkẹjà. lẹ́yìn ìgbà títà kọ́kọ́ jóná Kọ́lá Ọláwuyì ra ilé ńlá yìí ó sì di ilé ọba tó jò ṣebí ẹwà ló bù sí i. ìkẹta rèé Kọ́lá Ọláwuyì jẹ́ ẹnìkan tán jẹ́ onírẹ̀lẹ̀ ẹ̀dá tí kì í gbéraga tá a sì máa ṣàánú. àìmọye àwọn opó tán rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni àìmọye àwọn ọmọ tí wọ́n fún ní ẹ̀kọ́ ọ̀fẹ́ tó lóyìnbó ń pè ní scholarship. ìkẹrin rèé ara àwọn ètò tán fi síta tó mi àgbáyé tìtì ní ti TB Joshua tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí ṣùgbọ́n mi ní tù àti Reverend King tán ti dájọ́ kú fún báyìí ṣùgbọ́n tá àti ìmọ̀jọ́ tí wọ́n á yẹgi fún un tó tún fún èèyàn lóyún lọ́gbà ẹ̀wọ̀n. Kọ́lá Ọláwuyì ló jẹ́ ká mọ̀ pé Reverend King kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run alààyè tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. ìkarùn-ún rèé tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí ìtàn Aláàjì Ìlọ̀ Àjẹmẹ́ta ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ tó ṣe pé gbogbo ìyàwó tán fẹ́ jẹ́ àjẹ́ mi ò fẹ́ kó kú o àmọ́ kó máa sòtútù tẹ́ ò bá gbàgbé
tẹ́ bá rántí ìtàn Alhaji Ìlọ̀ jẹ́ ìtàn tó mì ìlú tìtì nígbà náà tí màláìkà àgbà ń kọ̀ tó lóun lolúwa ọlọ́run aláàyè ṣùgbọ́n tí ọmọ kú sàkátà rẹ̀ tí kò sì lè jí ọmọ náà dìde Kọ́lá Ọláwuyì yẹ̀yẹ́ rẹ̀ tó sì fi hàn pé kì í ṣe ọlọ́run ṣe bójú ti babaláwo tọmọ rẹ̀ rọ̀rùn lọ́sàn gangan bẹ́ẹ̀ lọ̀rọ̀ màláìkà ṣírí àìmọye wòlíì èké tí Kọ́lá Ọláwuyì tú àṣírí wọn fáráyé àìmọye ìyá àjẹ́ tán ń ṣe àwọn ọmọ wọn táwọn fẹ́ kàn gbérí láyé àti bàbá tí ń fọmọ ẹ̀ lóyún mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé ṣé tọmọkùnrin kan tó pàdé ọmọbìnrin kan nínú mọ́tò lọ́jọ́ tó sì jọ lọ sílùú Ògbómọ̀ṣọ́ tí kò mọ̀ wípé òkú lọmọbìnrin náà ń kọ́ ara àwọn ètò lórí ìrèkìrìndò Akọ́láwọlé Ọláwuyì ni mo dárúkọ yẹn. IPMI ìgbàgbọ́ àwọn èèyàn ni wípé aláwo pọ́nbélé ní Kọ́lá Ọláwuyì ṣùgbọ́n tí ìyàwó àti àwọn ọmọ pẹ̀lú àwọn alábàágbé jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. Gbólóhùn yìí á mọ bí ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹ́lẹsẹ̀ á sì máa bẹ̀nà wò gbogbo ẹ̀dá tó bá ní ká má bọ̀ láàní dé bá ń lè jẹ́ nǹkan tẹ́lòmíì rò pé ọ̀fọ̀ ni tí Kọ́lá Ọláwuyì máa ń sọ tá a bá ní ká wò ó lẹ́yìn fìlà bíi ti ajá àtàṣe òkè tí wọ́n máa ń wọ̀ lórí ètò wọn àtàtíkè tí wọ́n máa ń fi sójú àti irun mú àti ìlẹ̀kẹ̀ ọwọ́ èmi ò rò pé nǹkan míì wà lẹ́yìn náà tí Kọ́lá Ọláwuyì máa ń lò mi ò fẹ́ sọ ni àti ráwọn pèdèpèdè míì tí wọ́n á gbé ọ̀já séjìká wọn tí wọ́n á kọ́kọ́ dọ̀bálẹ̀ tí wọ́n á rá bàbà kan tó bẹ̀rẹ̀ ètò Kọ́lá Ọláwuyì kò ráyè gbogbo yẹn kì í ṣe ìròyìn mọ́ pé gbajúgbajà olórin jùjú ni Yínká Ayéfẹ́lẹ́ ní Kọ́lá Ọláwuyì jẹ́ ọ̀gá fún nítorí awuyewuye tó wà lórí ẹ̀ nígbà náà ẹ má jẹ́ kí n sọ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n Yínká Ayéfẹ́lẹ́ gbà pé ènìyàn gidi tóun tó nínú rẹ̀ tá a sì máa dáríjì yàn ní Kọ́lá Ọláwuyì jẹ́ ẹ wò ó mo débi tí mi ò fẹ́ràn láti máa dé ṣebí ijọ́ ọjọ́ kan làá joyin àníjọ́ ọjọ́ kan làá jàdó ìjọ́ ọjọ́ kan làá sùn tá à ní jímọ̀ tákùkọ yóò kọ lẹ́yìn ọmọkùnrin lọ́jọ́ kejì oṣù kẹta Friday 2nd March 2007 la gbọ́ ikú Akọ́láwọlé ọmọ bàbá tí ń jọ́ Láwuyì. Ìròyìn ikú Kọ́lá Ọláwuyì mì gbogbo àgbáyé tìtì ó tilẹ̀ jẹ́ pé ọjọ́ kẹrin oṣù kẹta 2007 ni ìwé ìròyìn ṣẹ̀ṣẹ̀ ń gbé ikú àgbà ọ̀jẹ̀ pèdèpèdè ni torí pé wọ́n sì gbé ohùn wọn lórí ètò ìrìnkèrindò lọ́jọ́ Friday tán kú gangan èyí tí kò jẹ́ káwọn ènìyàn ní ìgbàgbọ́ pé Kọ́lá Ọláwuyì kú lóòótọ́ ṣùgbọ́n nígbẹ̀yìn ó padà di òótọ́ pé akọni papòdà 2nd March 2007 to 2nd March 2025 18 years rèé tí Kọ́láwọlé ọmọ bàbá tí ń jẹ́ Láwuyì ti rewàlé àṣà Kọ́lá Ọláwuyì ò lóun ò ṣètò mọ́ ikú ló yọwọ́ rẹ̀ láwo. IPMI èmi ò ní sọ̀rọ̀ nípa nǹkan tọ́pọ̀lọpọ̀ ènìyàn sọ ní ìgbà tán kú ṣùgbọ́n ìyàwó wọn jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ṣe àìsàn ráńpẹ́ léyìí tó mú wọn lọ láìròtẹ́lẹ̀ àìsàn náà ní ó jù bí ọ̀sẹ̀ kan lọ lẹ́yìn tí wọ́n ṣubú lọ́fíìsì o lọ́dún 2003 sí 2004 náà ní ọkọ wọn ṣe àìsàn alágbára tí àwọn gan ní ìgbàgbọ́ pé yóò já síkú ṣùgbọ́n tí ò já síkú nígbà náà tó wá ṣe wípé àìsàn tí wọn ò rò pé yóò mẹ́mí lọ ló mú lọ. Mo ti máa ń sọ ọ̀nà kan lágbà wá ọ̀nà kan lágbà lọ kárọ̀hún wísìrè lọ̀rọ̀ ikú jẹ́ tá a bá ń sọ̀rọ̀ nípa ìrírí ayé lẹ́nìí tá a bá ní tanra wa Kọ́lá Ọláwuyì was the pace setter take it or leave it for me kò ní àríyànjiyàn nínú akin ọmọ akin
ló yẹ ká máa pè é. Ìgbàgbọ́ mi dẹ̀ tún rèé, anybody doing expository program may not last. Gbogbo àwọn tó bá ti ń ṣèwádìí àwọn nǹkan ńláńlá bíi ti Kọ́lá Ọláwuyì àti pẹ́ wọn láyé ọwọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè ló wà. Ẹ̀yin náà jẹ́ ká ti bí ìṣáná kíyèsí ògùn. Ìṣọ̀lá Dúrójayé, Ahmed Alásàrì, àwa náà mọrú sinimá tí Ahmed Alásàrì máa ń ṣe nígbà yí ẹ̀, their expository movies. Alásàrìdà. Bákan náà ni mo dárúkọ Alhaji Yẹ̀kínní Ajílẹ̀yẹ. Ẹ̀yin náà mọrú sinimá tí bàbá Yẹ̀kínní Ajílẹ̀yẹ máa ń gbé síta nígbà ayé wọn. Ẹ̀yin náà wò ó báwọn ìyá mi lẹ́kọ̀ọ́ ṣe lọ, ẹ wò ó báwọn aláàjì fọ́ra wọn ṣe lọ. Máyọ̀wọ́ Òrìṣàtọ́lá náà ń kọ́, gbogbo ẹni tó bá máa gba ọjẹ́ pèdèpèdè Máyọ̀wọ́ Òrìṣàtọ́lá wọn á rántí bóun náà ṣe lọ. Ṣé rí mo sọ lẹ́ẹ̀kan sí i, anything expository program jẹ́ nǹkan tó lágbára. Lẹ́yìn ìgbà tí Kọ́lá Ọláwuyì kú, àwọn tó sọ wípé àwọn yóò tẹ̀síwájú níbi tí Kọ́lá Ọláwuyì bẹ́ẹ̀ tó dé, táwọn náà jẹ́ àgbà ọ̀jẹ́ pédépédé tí mi ò fẹ́ máa dárúkọ wọn, ǹjẹ́ wọ́n tẹ̀síwájú ń bẹ̀ mọ́? Wọn ò lè tẹ̀síwájú nígbà tí wọ́n rí pé ọ̀pọ̀ lóò jọ kọ̀ǹkọ̀, tọ́pọ̀ lóò bá sì jọ kọ̀ǹkọ̀ kọ́ ṣe là ń jù ú lẹ̀, àbí? Àti pé àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé. Kọ́lá Ọláwuyì gbọ̀nà ọ̀run lọ lójijì tó sì fi àwọn ọmọ rándúrándú sílẹ̀ fún ìyá wọn nígbà náà. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ìyá wọn ṣe, wọ́n ní ẹrù náà kò rọrùn ṣùgbọ́n tọ́lọ́run bá wọn gbé. Ọjọ́ jíjẹ, ọjọ́ àìríjẹ, ọjọ́ jíjẹ ọ̀kẹ́rẹ́, ọjọ́ tí ọ̀kẹ́rẹ́ jẹbi sùn ló pọ̀. Wọ́n tẹ̀síwájú nínú ètò ọkọ wọn fún odidi ọdún 10 tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ìrìnkèrindò àròlé Akọ́láwọlé Ọláwuyì bẹ̀rẹ̀ ní ràbájì gan lẹ́yìn ìgbà tí Kọ́lá Ọláwuyì lọ. Bẹ́ẹ̀ náà ni ètò kan bẹ́ tẹ̀síwájú tí Akínwọ̀lú kò gbọdọ̀ kú, ṣùgbọ́n tí orúkọ rẹ̀ gangan jẹ́ Ilésanmí Ọ̀dẹ́tọ̀yìnbó. Nígbà tí ẹ̀rù bà àwọn náà ló jẹ́ káwọn náà máa jẹ́ Akínwọ̀lú kò gbọdọ̀ kú lórí tẹlifíṣàn nǹkan bẹ́ẹ̀. Ọmọdé ò débi ẹ̀rù lẹ́rù ọba. Kí ni nǹkan tẹ̀yin náà mọ̀ nípa Kọ́láwọlé Ọláwuyì? Ẹ máa drop comment yín sínú comment box wa. Bákan náà ni Kọ́lá Ọláwuyì ń ṣe masters ẹ̀ lọ́wọ́ ní Department of Communication and Language Arts, University of Ibadan. Tán parí tọ́lọ́jọ́ fìdé. IPMI mo kí ìyá Abímbọ́lá Ọláwuyì dáadáa torí pé wọ́n ṣojú bẹ́ẹ̀ náà ṣẹ̀yìn ọkọ wọn jẹ́ kórúkọ ọkọ wọn kó bàjẹ́. Bẹ́ẹ̀ náà fẹ́ ẹlòmíì láti ìgbà tọ́kọ wọn ti lọ. Kọ́lá Ọláwuyì died at the age of 45 nígbà náà. Kẹ́ ẹ lè bá a mọ̀ pé nígbà tọ́kọ wọn kú, àwọn gan ò tí ì dàgbà púpọ̀. Nígbà tí Yọ̀mí Ògúnmọ́lá kú, ìyàwó rẹ̀ Princess Olúwatóyìn náà kéré púpọ̀ nígbà náà. Títí dòní olónìí náà ni Princess Olúwatóyìn Ògúnmọ́lá kò fẹ́ ọkọ míì mọ́. Bákan náà ni mo rántí Alájà ìyàwó Ọmọlá Bàbáàrà ni mò ń sọ yẹn. Àwọn náà fẹ́ ọkọ míì mọ́. Àwọn ọ̀dọ́mọdé ọjọ́ sì ti dàgbà báyìí láwọn ọmọ tí Kọ́lá Ọláwuyì fi sílẹ̀ lọ. Àti rí èyí tó wà nílùú òyìnbó, bẹ́ẹ̀ láti rí èyí tó ti lọ sílé ọkọ. Mo kí ìyá Abímbọ́lá Ọláwuyì lẹ́ẹ̀kan sí i. Obìnrin rere ni wọ́n lóòótọ́. Obìnrin téèyàn fi ń tọrọ ni wọ́n jẹ́. IPMI, this is my special tribute in remembering the great baritone voice behind the microphone. Lẹ́ni tó ti ètò ìrírí ayé déèyàn ńlá lókè pẹ̀. Àkàndé Ọláwuyì, ibi tó bá wà ilẹ̀ rẹ̀ o. Bákan náà ni mo ń fi ètò yìí ṣe ìrántí aṣọ funfun gbajúgbajà olórin ẹ̀mí Evangelist Ṣẹ́gun Odùsànyà ni mò ń dárúkọ. Àwọn náà wà lára àwọn tó ṣe ìdárò
Kọ́lọ́ Láwùyí nígbà tí wọ́n kọjá lọ. Ṣé kí n má tàn yín, lọ́sẹ̀ tó kọjá láṣọ funfun náà dágbére fáyé pé ó dìgbò ṣe. Ta ni yóò dàbí olórin ẹ̀mí yìí? Evangelist Ṣẹ́gun Odùsànyà. Àwọn dà, gbogbo wọn ti ń kọjá lọ lọ́kọ̀ọ̀kan èjèèjì. Kọ́lọ́run túbọ̀ tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rere. Ó tún dijọ́ tọ́ni bá ń jọ́ni, ó dijọ́ tọ́nìyàn bá ń jọ̀nìyàn. Kọ́lọ́ Láwùyí, Ṣẹ́gun Odùsànyà, ọ̀run rẹ̀ o.